àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. bá ti jẹ́ kí n rọra pa mí ìmọ̀ nǹkan tó fẹ́ kí wá wò rí. kí ló fẹ́ máa ṣe ní kí n parí nǹkan tí mò ń ṣe. ẹ káwọ sà ẹ wọlé sà ẹ sà ẹ rà sà. Daddy o bàbá kan mi dé o. Hello. Ṣàlàáfíà ni ṣàlàáfíà ni àwọn Ọlánrewájú ṣàlàáfíà ni mo bá yín. ẹ káwọ sà. káyọ̀dé drop your luggage àti báwo ni journey Daddy. àwa òkè. ẹ pẹ̀lẹ́ sà ẹ káwọ̀. ó ga abúlé-kọ Rákàyọ̀dé rè o ìyàwó ti yá nìyẹn o ká ṣe ìyàwó nìyẹn kíákíá. sọ pé gbogbo ọmọ abúlé yẹn wá ti. ọmọ gidi dẹ̀ wá ní mí o. rírí tẹ róhùn tó change lójú yín yẹn bẹ́ẹ̀ sà. Ọlọ́run ni kì í ṣèyàn. àdúgbò ẹ̀fọ́ ẹ̀pẹ̀lẹ́ wọn kú àbẹ́. ọjà rẹ. ẹ̀pẹ̀lẹ́ wà níjọ́ ni. oh smoothly. ṣé ẹ̀dẹ̀ miss wey ṣá. bí a ṣe kúrò ní abúlé lọ́hùn tààrà ni Olúwa ní ìdúrà wọ̀ mí tààràtà. bàbá bẹ a máa sọnù. wèrè ọmọ ọgbà ló lost. ẹ̀pẹ̀lẹ́ ohun. tààrà níjàre ẹ ta ni ẹ bóun ló mú àwọlé nísìnyí. èmi ni. lọ́dọ̀dọ̀ kì í ṣe junior ni. kì í ṣe ọmọ tí mo fẹ́ sọ lórúkọ rẹ̀. orúkọ táyé ò jẹ́ wọ́n yẹn. tó fẹ́ fi sọ wọn ní Zaccheaus. ọgbà abẹ́nigun yẹn fẹ́ máa sọ wọ́n á máa pè ní Sákéwù. ẹ̀dẹ̀ ń wo bẹ́ẹ̀ ni o ẹ mọ válù orúkọ tí mo fẹ́ sọ ẹ kì í ṣàlàyé ẹ̀ fún yín lẹ́nu kí Olúwa máa bá ogun agbé. the only arákùnrin kan nínú tí Bíbélì tọ́ka sí is in the records. Okay. the only arákùnrin kan tó jẹ́ aràrá tí Jésù lọ sílé ẹ̀ is in the records. Bíbélì tọ́ka sí bẹ́ẹ̀ pé Jésù lọ sílé arákùnrin kan tó jẹ́ aràrá olókì. ǹjẹ́ ẹ wà surprise pé Jésù tún jẹun lé ẹ̀. ó tún mọ mi lé lórí gan-an ẹ ṣe gàtà. KK use. ọgọ ayada. KK use. báwo ni life. kò sí problem o ṣe rí gbogbo strategy yẹn ta kàn ń lò yẹn gbogbo ẹ̀ kàn move smoothly. oh lord. yes. kí ló máa ń ṣe báyìí. actually sir nǹkan tó ṣẹlẹ̀ ni pé. excuse me gbé gbogbo báàgì ẹ wọlé. bàbẹ́. bọ̀kọ̀ tó gbé bàbá ń gbé báàgì tọ́dọ̀ show sí. him to the room. okay. Just show him to your room. yeah this way. Daddy ayada. kẹ́ tó dé mo ń try láti palẹ̀mọ́ kí Ọlárewájú tó pè mí wá sálẹ̀ tó wá bá ó fẹ́ wọlé lọ àbí. jọ̀ọ́ ìyàwó mi máa ti lọ mo ra nǹkan wá fún yín. èmi náà sọ bẹ́ẹ̀ torí mo ti ń expect iṣu epo orí tó yẹ mo fi sọ pé best stop ilé látọjọ́. ẹ parí please. ẹ tí wàá ṣe ìdánwò tó tó yìí. ẹ bá use mọ gàrí ó balance. ọ̀nkú ẹ̀ tí wàá náwó kí ló dé ṣe náwó tó tó yìí. èmi náà kọ́ Ọlọ́run ni. owó tó ti wá sí ìgboro yìí. Jésù ni Jésù. ẹ pẹ̀lẹ́ sà. ó jàre. ẹ sà. adúpẹ́ sà. ó jàre. sọ akọ́ máa fi mu gàrí létà lọ tó bá ṣe kí ni. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò ta. no you can look around. Oga. Ìdí àmì kọ́ rèé. Kò ṣe òun. Junior. Ní gate nìyẹn. Junior yàrá ẹ̀yẹ máa fa ẹ̀ o. Ó ṣe gan ni. Rọra. Ọ̀gá o. Afa, mo ti ẹ̀ gbọ́ tí dáàdi ẹ ti ẹ̀ ń pè lórúkọ kan ní living room lẹ́ẹ̀kan. Oh, ṣé kàtá? Kàtá. Kí
ni mini ẹ̀ torí mi ò, you know, I think catarrh is like an excessive discharge of mucus from the nostril. So what's the meaning? Mawo Junior. Ṣorí kàtá yẹn, ìtumọ̀ ẹ̀ ní catastrophe. Cataclysmic catastrophe. Èèyàn gbòòrò. Èmi nìyẹn. Cataclysmic catastrophe. Má borúkọ jẹ́ fún mi. Kò sí wàhálà. So nǹkan dájú ẹ̀ máa ń pè é nìyẹn. Rárá o, ìnagijẹ lásán nìyẹn. Ṣorí nǹkan tó ṣẹlẹ̀ lábúlé gangan ni pé ṣorí tí gòbè bá ṣẹlẹ̀ níta. Tó bá gbọ́ pé wọ́n pariwo bì kan wọ́n pariwo báyìí wàá kọ́ máa gbọ́ catastrophe cataclysmic ó bọ̀ nìyẹn ìyálàyà wọn. Èèyàn mi kò sí wàhálà sórí mo ti ń retí ẹ náà. Gbọ́dọ̀ retí mi. o ti ń retí ẹ fún àwọn boys kan wà ládùúgbò tẹ́ pé wọ́n ti ń dànù sí mi wọ́n ti ń fóònù sí mi wọ́n ti ń máa nà mí gbogbo tẹ̀ ṣe wá dé báyìí inú mi tẹ̀ ti wá dùn torí wàá lọ síbẹ̀ yẹn wàá bá mi nà ọ́ pa wàá bá mi ṣe wọ́n àgbó wọn jìgìjìgìjì ó máa dùn gan. Junior jọ sórí bẹ́ẹ̀ kò ṣe nǹkan tí mo mí nìyẹn má ṣe mi gbọ́jọ sórí bí ṣe wà yìí mi ò ṣe ní jàgídíjàgùn rárá wàhálà mo jìnnà sí wàhálà o sórí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé sórí lábúlé àwọn rival political party wọ́n ti wò pé gbogbo strategy tí mo lò yìí ibo ló ti wá wọ́n mọ̀ pé àwọn ìwé tí mò ń kà so wọ́n ti wò pé catastrophe o cataclysmic o ó dàgbò ló máa wí ní election ṣe tá bá lẹ pósítà báyìí lásán wọ́n á ní kàtàrẹ́ o tí máa lẹ̀ lásán nígbà wọ́n á ní kàtàrẹ́ o so gbogbo yẹn la kójọ. mo ti gbọ́ mo rò bíi pé street boy yẹn ni mi mọ̀ pé you just be normal mẹjọ guy we just dey reflect pẹpẹ for here kò sí wàhálà but o disappoint me ṣá mo jẹ́ pé weekend tó tẹ̀ ti wá yìí o máa bá mi nà àwọn boys yẹn lẹ́nu máa bá mi fọ́ wọn lẹ́nu but kò sí wàhálà. wẹ́ ẹ tiẹ̀ máa gbọ́ Junior ìwọ ló ti rí weekend èmi ò wá lọ weekend mi èmi yìí báyìí mi wá gbé nsìn yìí ibi tó ní mo wá máa gbé nsìn ni àní ibi ìbàdí mo fẹ́ máa gbé nsìn wọ́n ti gbé mi kúrò lábúlé pé kí wọ́n máa gbé ní city for the the political furtherance of my career. o fẹ́ máa gbé bí. àbí ní ọdún pé mo wà ní. inú mi dùn gan ni. mo jẹ́rìí ẹ̀ inú mi dùn jù. mo jẹ́rìí ẹ̀. Nígbà tó tọ́jú mi kò ń bọ̀ yẹn mo ti gbélú wa mo ti ní màá ò ní. àbí kọ̀ǹgọ́ ẹ̀rẹ̀ kọ̀ ẹ̀gbà kọ̀ǹgọ́ pa kọ̀ǹgọ́. gígín kẹ́ńkì mo like welcome address o fún mi ẹ ṣe bá ti win the political party ìwọ ló máa lòdù fún wa. èmi kẹ àbí tó bá sọ owó fún mi. yàrá yìí fà lórí ká má parọ́ ó fà ju tabulé lọ. ó ṣe gan ni kí ló dé tó tiẹ̀ fi kúrò lábúlé gan-an. ó mà ṣe Junior bó ṣe ń bi ni nìyẹn o nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọlọ́mọ yẹ kí ti strategy gan lọ pààyàn sórí àwọn rival political party ni wọ́n ti wò pé ìdíje tó ń bọ̀ lọ́nà o kàtá ni o everybody ti pariwo lábúlé kàtá bó o ti dìbò o ti wọlé ní gbogbo strategy yẹn ọwọ́ wò pé ìdí tí kàtà máa fi wọlé jẹ́ ká kúkú lọ mú balẹ̀ bó ṣe ń wá mi kiri nìyẹn wọn wá mọ̀ pé èmi sì mo ti gbọ́ intel based on àwọn political leaders mo ti máa ń follow in the past mo ti mọ gbogbo strategy yẹn bó ṣe wá ń lé mi kiri nìyẹn bàbá àbẹ̀wá ni pé my only son o pé jẹ́ ká mú lọ sí city nǹkan tó mú mi wá sí ibà nìyẹn if not lábúlé ìfòyẹ́sà ìsìn mo ti wá sí city sí àti máa wọ wá ṣe máa. nǹkan tó ń ṣe àtọ̀ ni pé you're a fugitive in your hometown. What are you insinuating? Fugitive báwo? Àní mo wá wọn kọ́ máa pa mí sí abúlé lọ́ mú mi wá sí city based on. You are a fugitive in your hometown. Nǹkan tó ń jẹ́ àti sọ nìyẹn. O ti dáràn. Ó wá fẹ́ mú ẹ. So wá sá wá sí ibi. Kò yẹ kí mo dáràn bẹ́ẹ̀. Má wọrí ó yé mi. Máa make sure pé convicted. Ìwọ ló mọ̀ jàre, èmi ti wá gbé bíbá yàrá yìí fáìn lóòótọ́ o. Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́sikẹ́sikẹ́ àwọn aládùn rẹ o. Ṣé dáadáa ni mo bá yín? Àlàáfíà ni àwọn sà. Ẹ káwọ́ sà. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò. Àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ. Ṣàlàáfíà ni àwọn ọ̀nkú mo ti dá yín lóhùn. Mo ní àlàáfíà la wà ẹ̀bẹ̀ ṣe náà ló ṣe délé ẹ̀kan iṣẹ́ àdìpẹ́ àlàáfíà ni gbogbo wa wà ẹ̀rẹ̀ tuntun bíi mi àlàáfíà la wà sà. Thank you sir ẹ jí sà ẹ pẹ̀lẹ́ sà. gbogbo àwọn ọmọ wa òkè gan àti ìyá wọn. Bẹ́ẹ̀ni sà. Láàrin iwájú. Sà.
Olúwa rán mi sí ẹ. Olúwa rán yín sí mi. Bẹ́ẹ̀ni. Ṣé inú àlá ló ti rán yín sí mi ni àbí orí òkè? Ní balùwẹ̀. Balùwẹ̀. Bẹ́ẹ̀ni. You know, uncle, with you, wonders can never end. Kí ló Olúwa ní kẹ́ sọ fún mi sá? Good. Olúwa pè mí. Ó ní Abednego. Àyà mi já. Mo dáhùn. Mo ní ooo. Mo bẹ̀rù Olúwa. Mo bẹ̀rù ohùn Olúwa. Bá mi. Kí lẹ fẹ́ bá mi sọ o? Àìdéédé gbóhùn yín lásán. Ó ní gbéra. Mo wá tún gbéra báyìí. Bọ́ bàtà ẹ mo lè bọ́. Òun fọkàn bá mi lọ. Ọ̀rọ̀ ọmọ ẹ ni mo fẹ́ bá ẹ sọ o. Olúwa ló wí bẹ́ẹ̀. Ibẹ̀ ni inú mi ti dùn pé Olúwa ló ń sọ. Mo kàn kúnlẹ̀ ni. Mo ní Olúwa ẹ máa wí òjíṣẹ́ yín gbọ́. Ó ní Olúwa òun pa ní àṣẹ. Gbéra sọ báyìí kó tọ̀ àbúrò rẹ lọ. Lọ sọ fún pé èmi Olúwa sọ pé láti òní lọ mo sọ di alágbàtọ́ kàtà kó bẹ̀rẹ̀ sí tọ́ kàtà. Ọ̀nkú ẹ dìde ẹjọ́ ẹ dìde kẹjọkù. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ àníkẹ́ dìde sẹ́. Ẹ̀rù bà mí àyà mi já. Ẹ ṣe fi pleasantries ẹ̀yìn àti Olúwa ilé kẹtì ẹ dìde náà. Ṣé bọ́ ti gbọ́ ògbó ẹ? Ẹ dìde ẹ dìde ẹ dìde. Ẹ wò mí ìfẹ́ kẹ́ máa fi ọgbọ́n ẹ má máa lo ọgbọ́n ìlú òkè yẹn máa fi kó mi lọ́bẹ̀ jẹ́ bí o. Kí ló observe? Olúwa sọ fún yín pé kémi jẹ́ alágbàtọ́ fún Káyọ̀dé. Káyọ̀dé wo sà tó ti tilẹ̀ gùn bí kíní yẹn kémi jẹ́ alágbàtọ́ fún. Ọ̀nkú mi ẹ jọ ṣé ẹ dẹ̀ ṣọ́ pé bẹ́ẹ̀ ṣe wà ní balùwẹ̀ yẹn ọṣẹ òkú sí létí tó gbámú jáde. Àtọ̀. Ẹ dẹ̀ fa tábà tẹ máa ń fa àyẹ̀kẹ́ tó wọ bedroom. Èmi tábà kẹ̀ mo ti mu tábà gbẹ̀yìn sí i ó ti pẹ́ gan pàápàá ńgbà tí Olúwa ti pè mí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olúwa mi ò mu tábà mọ́. Mi ò ever gbà rí pé Ọlọ́run pè yín síbi kankan o ẹ̀yin náà dẹ̀ mọ̀ ìjà gbé yẹ ká gbèjì sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ Káyọ̀dé tẹ ní Ọlọ́run ní kémi jẹ́ alágbàtọ́ kò lè work o. Kí ló rí? Kò lè work sà torí Ọlọ́run ò rán yín kò lè work èmi ní ẹrù tèmi tí mò ń gbé mo ní bùkátà tèmi lọ́rùn yes ó dẹ̀ wúwo sí mi lọ́rùn síbẹ̀ mo ṣe bá yín sọ̀rọ̀ yìí mi lè gbé tẹ̀lómi kí n tún gbé pẹ̀lú èyí tó wà lọ́rùn mi. Láríwájú fẹ́ máa bọ́lọ́run ágíù ni. Ẹ̀yin mo bá ágíù mi bọ́lọ́run ágíù Ọlọ́run mo bá ágíù. Èmi ló fẹ́ kọ̀rọ̀ sí lẹ́nu ni àbólúwa. Èmi ò mọ Olúwa tẹ̀ ń sọ. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ èmi kọ́ ni mo sọ Olúwa ló sọ. Ẹ sọ fún Olúwa padà wá ẹ pé mo kọ. Kí ló lọ padà lọ sí jíjẹ́ fÓlúwa. Ẹ yẹ sọ. Bushes. Okay, put me massage for me. Mọ́mí. Mọ́mí ibi ilẹ̀ tiẹ̀ wà. Mo ti lọ sí kitchen mo ti wá yín mi ò rí yín. Mẹ́pẹ́ wà ń bì. Okay. Ìgbà tó dẹ̀ ti wá dé báyìí tó ti wá interrupt private time mi kí la rí gbọ́. N kàn ní pé kí wọ́n á kí yín pé a kú àmójúbà àwọn new tenant tá a ti gbà báyìí. New tenant. Bẹ́ẹ̀ni. Ta làwọn new tenant yín? K of course. Ta ló ń jẹ́ K? Kàtà mọ Kàtà. Who is Kàtà? Káyọ̀dé. Kí ló ṣe? Ẹ ti gbọ́ mọ́ mi. Pé? Ẹ ti gbọ́ pé ibi la máa gbé. You must be joking. Mọ́mí, mo serious. Nǹkan ló ṣẹ̀ṣẹ̀ sọ fún mi. Kò máa sí nǹkan tí ẹbí bàbá ò ní fojú mi rí kẹ. Jọ tó fún mi irú decision wo lélẹ́yìn náà. Ṣé bíbá ìjẹ́gẹ́ bí family house wọn ni? Ṣorí ìsìn tó bá yẹ wọ́n ní mo tún gbèsè mi dé o. Bàbá ìbá tún ní pé wàhálà mi tún pọ̀ jù o. Mọ́mí ẹ ní sùúrù. Ṣé báwọn family tí yín náà máa ń wá sí bíbí yìí? Àwọn Kúkọ́lá àǹtí Tolúwa ni mí gbogbo wọn máa ń wá sí bígbà yẹn náà. In fact big mummy gan ibi ló ń gbé. Bíbí ni second home wọn. Mọ́mí ẹ má gbé yẹn wá o. Tó bá jẹ́ yẹn ní fa big mummy gan tí wọ́n máa ń pọ̀ jù torí táwọn bá ti dé báyìí sìn wọ́n máa ń jọba lórí everybody. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwọn máa jẹ kó sọ fún ẹ ìròyìn
ṣé sista mi ni devil ṣọ́ ààrẹ o sista mi mo bọ̀ jẹ́ kó gbọ́ ṣebí tó bá ti gbọ́ ṣe ìsáwọ́ ni mo ti bọ̀ kó lè dẹ̀ sọ gbọ́. ṣé wọ́n máa láwọn ò gbọ́ pé mo ti dé ní bẹ́ẹ̀ wọ́n tilẹ̀kùn. Fọláṣadé èyí ga o. ọ̀nkú mo ti lost. ẹ lásùn ti débi ní dẹ́ ìwé gbogbo ilé ìtàn ṣe yìí ẹ wò ó gbà wọlé máa padà sí ìlú òkè. ṣé a ti padà sábúlé àbí. bẹ́ẹ̀ ni sà. ìyẹn èmi àbí. bẹ́ẹ̀ ni. jẹ́ ká ṣe fi pípadà tèmi yẹn sílẹ̀ nù àbọ̀ abáni àmọ́ máa sọ láre mo fẹ́ béèrè nǹkan newscaster tó wọlé yìí àbí pretty woman yìí jọ ṣé o ti lọ́kọ. ṣé bí gbọ́n mi ẹ jẹ́ kí ló dé tẹ́ fi ń béèrè. mo kàn béèrè ni because mo rí báyìí lolúwa rán mi sí straight. olúwa tún wọ́n yín sílẹ̀ náà. ọlọ́wọ́n ọba. ìyẹn ara iṣẹ́ ìránṣẹ́ yìí náà ni. ara ẹ̀ ní olúwa máa rán mi iṣẹ́ gan. pẹ̀dàn ẹ máa sọ fún ọmọ kó bá yín gbé báàgì ẹ pẹ̀lẹ́. láàrin òfin mílẹ̀ nìyẹn. àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. ẹ ṣe ibi tẹ́ bá dé. ọlọ́wọ́ ṣíbí mo dúpẹ́ o Jésù ibi tẹ́ mú mi lọ. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò wè má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. ọ̀nkú kí ló dé ẹ̀jọ́ ń jẹ yín ni. mi ò rò pé oúnjẹ ilé lọ lẹ́nu mi. kí ló dé. ẹran tán fi sórí ẹ̀ yìí ó ti wà too cradle jù very very cradle but tó bá dàbí pé ẹ fẹ́ kí n jẹ́ àwọn bóyá mọ́mí junior jọ́njọ́ lè rí ẹran fi sí ráìsì fún mi mọ́. ẹ̀yà rọra máa jẹran àgbàlagbà ń tara yín. ẹ wo ẹ má dá lóhùn oúnjẹ ọmọ ni ẹ jẹ bó ṣe wù wọn why not ẹ má. o ṣe. àgbàlagbà ń tara yín mo sọ fún yín. ṣé lè tún àbí kí n fi kún. for now ẹ jẹ́ kí n start ẹ̀ ibi tí n bá bá dé ìwọ náà rí àpẹẹrẹ iṣẹ́ olúwa lára ẹ̀. ọlọ́run rẹ̀ àparọ́ mọ́ every time. ẹ ọ̀nkú ó dàbẹ̀ pé ẹ sọ pé ẹ fẹ́ padà ní ọ̀la àbí. ìbẹ́pẹ yẹn lẹ́yìn ń dé yín mọ́ ni madam. wọ́n ń ta. àmọ́ bó ṣe tó lọ lẹ́nu yín dáadáa. a ó lọ dáadáa sà. excuse me ìgbà wo lẹ́yìn fẹ́ máa lọ sílé yín tẹ́ fẹ́ kúrò lọ́dọ̀ wọn bí. ó máa tó bí ijọ́ mẹ́ta. ìjọ́ mẹ́ta. kúlódé atápá lórí ni. better take water. bẹ́ẹ̀ni. pẹ̀lẹ́ o. láàrin wá sọ. ó dàbí ẹni pé wọ́n béèrè question kan lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ sọ. kí ló béèrè náà. ní mo ní dàbí pé ẹ ń padà sí abúlé lọ́la àbí. pípadà tèmi ò mà tí ì lọ́jọ́ bọ̀ tí n bá rò bí bó ṣe ń lọ yìí èmi á ṣe lò bí 3 or 4 days lọ́dọ̀ yín bí. 3 days sir. wọ́n lọ yín bí. ẹ̀bọ̀ tó ọkọ̀ abẹ́dígò àbọ̀ ẹ̀ sọ pé ẹ máa pẹ́ tó tẹ́lẹ̀ náà ẹ ó dàgbé you talked about going back tomorrow that's what you said. kí ló dé ṣé bí bàbá yín lẹ pè wọ́n mo rò pé láwọn náà kù fún yín ní dájì ni wọ́n dé láwọn bàbá yín lọ bí ijọ́ mẹ́ta mẹ́rin kan and how is that a problem. I wonder. kí ló dé máa tó bá ti wà lẹ́nu nídìí oúnjẹ ẹ máa rojọ́ which is bad manner and that aside this gentleman wọ́n láwọn fẹ́ bá yín lọ́jọ́ mẹ́ta ẹni kí wọ́n máa lọ wọ́n láwọn ò lọ lọ́la mọ́ èmi náà bẹ́ẹ̀ máa ṣì wá bíbá yìí for the next like 3 or 4 days tó bá ti wá di wípé ọ̀rọ̀ wá sùn yín èmi àti yín àjọ máa ṣe papọ̀ ṣé ìṣe máa wà ń bí. wọ́n ṣì máa wà bí sá èmi àti yín we can do so many things together bẹ́ẹ̀ ni sá. you get it. We can be together. Yes sir. Sit down together. bẹ́ẹ̀ ni àjọ máa wà àjọ máa ṣe.
kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Ta ni yẹn? Èmi junior ni sir. Wọlé. Ẹ káàárọ̀ sir. Káàárọ̀. Yes sir. Yes. Èwo la rí bọ̀? Mọ́mì ni mo wá rí. Okay. Mọ́mì ẹ wà ní kitchen. Okay. Ma padà. Mo rí wọn kitchen. Junior. Sir? So, báwo ni night ẹ? My night was fine. I hope you were a bit comfortable considering the fact that Kayode ti join NC. Well, kò sí wàhálà, I'm fine actually, ẹ mọ̀. Ojú ló ń rojú ṣàánú, so I'll manage. Ojú ló ń rojú ṣàánú? Bẹ́ẹ̀ni sir. How do you mean? Ẹ mọ̀ pé wọ́n lé wọn kúrò lábúlé ni, òun ni wọ́n ṣe sá wá síbi bí. Ẹ dẹ̀ mọ̀ pé bó ṣe wà yẹn báyìí sí kò sí any other family tó tún ní apart from us. So bá ṣe accommodate wọn yẹn, òun ló dájú. You know, so it's better that way. Wọ́n lé wọn kúrò lábúlé. Ta ló sọ yẹn fún ẹ? Káyọ̀dé ló sọ fún mi, ẹ gbọ́n nípa ẹ̀. Ó sọ fún mi pé àwọn political party kan tó ń jẹ́ leader ń bẹ́ẹ̀ pé àwọn wá ní rival party kan tó jọ máa contest fún election ní pé báwọn rival party yẹn pé wọ́n ṣàbẹ̀ sí ń lé òun kiri wọ́n wà wọ́n pọ̀ fẹ́ pa òun bàbá Bẹ̀díngò wọ́n ṣàṣọ story yẹn torí kò fi bẹ́ẹ̀ yé mi náà bò nǹkan tẹ́mi ṣàmọ̀ ni pé ó dáràn ni ó dẹ̀ wá síbí wá síkì asylum so ni èmi ṣe nǹkan ní pé dájú sọ ẹ̀ tí ẹ̀ gbọ́ gbogbo kí ni ẹ̀. Pé Káyọ̀dé fún mi sọ fún Káyọ̀dé pé mo ní kó bá mi living room sí. Okay sir. Ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọtọ. Alárẹ̀wájú ṣàlàfíà ẹ káàárọ̀ ọjà rẹ. Ẹ káàárọ̀ sir. Yeah, good morning. Sit down. Yes, sir. Ẹ pẹ̀lẹ́ sir. ọjà rẹ. Báwo ni night yín? Ó serious, mo sùn gidi. Ẹ pẹ̀lẹ́. Mo sùn gan ni. Ẹ jọ̀ọ́ ẹ̀gbọ́n mi, kí lẹ sọ pé ó ṣẹlẹ̀ tẹ́bi fẹ́ kí Káyọ̀dé máa gbé ní ọ̀dọ̀ mi bí? Mo ṣàlàyé fún ẹ pé Olúwa rán mi sí ẹ. Káyọ̀dé, Sir. Jẹ́ what kí n exactly ṣàlàyé. is the problem? Nǹkan tó ṣẹlẹ̀ ni. Máa wò ó Káyọ̀dé, sórí ẹ̀ náà yìí, orí pé ó kéré ńgbà tó wọlé, ó wò dáadáa. But actually sir. Ìyẹn náà dáa. Ilẹ̀kùn yẹn ò kéré lánàá. Sórí as at the time tí máa fling ẹrù ẹ àti ìwọ náà síta yẹn back to the village lẹ̀kùn yẹn gbàgádà báyìí ní máa ṣílẹ̀ tó bá sọ fún tó wà bẹ́ẹ̀ fún mi. Uncle, ẹ̀yin wá fi orúkọ Ọlọ́run ẹ fi parọ́ fún mi pé fẹ́ pé Ọlọ́run ní kí èmi adopt Káyọ̀dé láì kú yín kí èmi adopt ọmọ yín àṣé ọmọ yín ti ṣẹ̀ sílùú òkè wọ́n fẹ́ pàdánù wọ́n fẹ́ ṣe léṣe ẹ wá mú sáwá sọ̀dọ̀ mi bí ẹ wá ń parọ́ ìjọ ìnáwó mú wù ẹ ń kúnlẹ̀ ẹ ń dìde ẹ ń bọ́ bàtà sálú bàtà inú bathroom ẹ left ear right ear àṣé irọ́ lẹ̀ ń pa fún mi by now ó yẹ kó tún ronú nǹkan tó fẹ́ sọ fún mi o Káyọ̀dé. Lárẹ̀wájú. Sir. I am your brother. Kí ló fẹ́ gbọ́ gan-an? Òótọ́ sà, òótọ́ ọbẹ̀, kí ló ṣẹlẹ̀ tí ẹ fi mú Káyọ̀dé kúrò nílùú kó wá bá mi bì? Òótọ́ ni mo fẹ́ gbọ́. Ọ̀dà má bínú Lárẹ̀wájú má bínú. Sórí ohun tó wà ń di ọ̀rọ̀ yìí, òwe Yorùbá ni màá fẹ́ kó gbá mú. Ṣó ti yẹ? Ọ̀rọ̀ méjì la fi ń to ìlú, ọ̀rọ̀ inú Bíbélì àti òwe Yorùbá. Bọ́ tí Yorùbá la máa lò ń sìn. Yorùbá ní ọmọ burúkú a ò ní lè fẹ́kùn pàjẹ́. Ọmọ burúkú wa ni mi. Whatever. Where can design bóyá jẹ́? Can describe ẹ̀ fún? So you understand me? Ẹ̀gbọ́n mi òótọ́ lẹ sọ bí lè máa wò náà pé kó máa kọ́ ṣe léṣe ní ìlú ń bẹ̀. Ẹ̀bọ̀ tí mi láìkì lọ́tọ́ á pa fún mi tẹ́ fi orúkọ Ọlọ́run fi ń parọ́ fèmí nǹkan tí mi láìkì yẹn. But still náà ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run ni gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí náà kò sí tó ṣẹ̀yìn Ọlọ́run bẹ́ẹ̀. Mọ̀ pé proverb ni mo lò fún ẹ lẹ́ẹ̀kan, you go back to the Bible níbi tí Ọlọ́run ti sọ pé ewé kan ò ní jábọ́ lára igi láìsí mọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Olúwa ló wí bẹ́ẹ̀ ni Olúwa ló sọ bẹ́ẹ̀. Uncle, ẹni Ọlọ́run ló ń. You are still mentioning the same God. Oh, no problem. Ẹ tá pé bẹ́ẹ̀ ni go and pack your things. Àti tó wúwo jù àti tó kéré jù. Àtọwọ́. Uncle ẹ má bínú kò ń ṣiṣẹ́ Olúwa o. Bàbá bẹ̀ ló sọ̀rọ̀ ẹ má bínú.
No, it's a simple matter. Joe, please. Kayode. Joe. Sit down. Kayode, sit down. Listen to me and listen good. If you want to remain under my roof, yes. Exactly. I'll be a witness. I'll be a witness. Come here. Uncle Kidele. We'll sign sínú way that you will be of good conduct. It just about to violate any law to one Guinea. Mo pay the next second back to the village. Strategy, you know, that is a good political. Sorry. Uncle. Append your signature. Uncle Chimo. Ní láti ka mi ló kọ síbẹ̀ fi wọ́n ṣá sign síbẹ̀. It's a problem no. Ma ṣe any political party wa no long sign. You're a bad example. Hello. Man cooking. Thank you. Wobi. Uncle. Sorry. Ìgbà ọ̀lẹ́yìn fẹ́ padà sí ìlú òkè. Ìtọ́dọ̀ mi àbọ̀ abátẹ̀ṣí ní ẹ̀jàre torí mi gan tí mo jókòó sí ń ro movement mi tí get ra mi for now. Bó bá ti máa jẹ́ máa kí wọ́n mọ́ jàre. Okay, má worry. Mo ti múra yín náà wá. Mo ti gbogbo time tí máa lò bí mo ti kọ síbi so ẹ máa sign fún mi sí. Títa ni máa lò. Ẹyin sà, tẹ́ bá ti sign tó ń gbà ẹ sà ó ní ẹ tọwọ́ ẹ. Bàbá bẹ̀ sign. Quiet please. Máa sign sí wèé. Ẹ sà ẹ máa sign. Ẹ wo ni time tí máa lò mo ti ẹ gbọ́dọ̀ exceed time yìí ẹ gbà. Do we have the same offence? Bàbá bẹ̀ city la wà yẹn máa sign. As an ex-soldier, can I go through this? Ẹ má worry ẹ sign. Hey, Mavana. Junior. Mavana. How you doing now? Congrats. Won't play game. Hey, Nisuru. You guys drop something for boys now. Bikini. Anything at all, na in bad pass. Drop on. Oh, serious? Abba, we dey cross line. This is a passage to my room. We will celebrate your confirmation of adoption into this house, into the Adun family. So, with some couple of friends from school, welcome we have fun, we celebrate you. Well, they celebrate last one. I'm going to job. Oh my God! Ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní city lele? Èkó lele ìwọ nọ́mọ́ tó. Ó ga gan-an. Ìṣàbùlì. Ó ga mo tiẹ̀ ní change kan lọ́wọ́ kan. Ọ̀gá mi. Ẹ̀yà ìwọ náà gba ilé. Olówó mi ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣé mo lè máa lọ báyìí sẹ́? Ọ̀gá mi ìka ẹ̀ ta ó dán. Kí ló tún dé báyìí Junior? Don't worry, mo fẹ́ sọ ẹ̀yìn ní ṣógẹ̀. Mo fẹ́ sọ ẹ̀yìn. Bring this we do. Oya agbowo ere lórí. Who do you put your hand? Now you see after me. I. Obedodomu. Kayode. Say your son name. Catastrophe. That's your son name. Kata. Anyway, I. Kata yanjú ẹ̀. Akilapa Junior adùn. If I stray you into my room, you can now do whatever you like. Who do you play and make, bring all those people inside. So you understand. So, my brother. Kiss my finger before you enter. Wait, me jare. Oh my God. Àwọn aládùn rèé o, kílẹ̀ ti wí. Àwọn aládùn, ilé olóyin mọ́mọ́, ilé tó gbayì, tó tún rẹwà. Bàbá màmá bèbí bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bọ̀. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o, àwọn aládùn rèé o.